Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ẹ wo gbogbo alámọ̀ yẹn wípé iṣẹ́ àgbẹ̀ ṣe pàtàkì. N tèmi mú wá fún yín lónìí kì í ṣe bí ọ̀rọ̀ Ponzi scheme. Ọ̀rọ̀ eléyìí tí ó ṣàǹfààní fún ní kálukú wa ni. Ṣé fẹ́ gbọ́ ilẹ̀ tẹ́ wò yín tó lọ rẹpẹtẹ, ilẹ̀ Isnad Estate tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀. Ẹ wo iṣẹ́ àgbẹ̀ yìí ó wà fún àwọn ènìyàn. Ilẹ̀ yìí ti wà fún àwọn tí ẹ pé wọ́n ti sanwó. Ọ̀pọ̀ ń ralẹ̀, ọ̀pọ̀ ń rẹ̀ǹtì ẹ̀ láti fi ṣiṣẹ́ àgbẹ̀ lásìkò tá a wà yìí. Kò sì burú nítorí pé bí wọn ò tiẹ̀ sí nítòsí, owó ń wọlé fún wọn. Láṣẹ ní ká má jẹ́ kí tí yóò di sí i, kẹ́yìn náà lè jàǹfààní púpọ̀ nínú eléyìí. Isnad Estate, àwọn ilẹ̀ oko oríṣiríṣi tí wọ́n ní, àwọn ilẹ̀ oko wọn gbogbo ń ṣàǹfààní fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń bá wa dòwò pọ̀. Ẹ̀yin náà láǹfààní láti dòwò pọ̀ lásìkò yìí, láti ralẹ̀ ni tàbí láti rẹ́ǹtì ẹ̀ lórí Isnad Estate. Ilẹ̀ oko wà ní Crestwood Estate tó wà ní orílẹ̀ Èkó, 2.5 million naira. Ó ní éka kan. Oakwood Estate, Alápákó. Ẹ wò ìyẹn ní tiẹ̀ 3 million naira péré ni, ó sì rọrùn. Flourish Estate, Ìkànnà Balógun, 2.5 million naira ní éka kan níbẹ̀. Ṣé wá rí ti Greenfield yẹn gangan? Greenfield Estate tó wà ní Ọbádá, 1.5 million naira. Ó ní éka kan bẹ̀. Ẹ rí pé Isnad ṣe lọ́nà tó fi rọrùn fún wa, tó jẹ́ pé a lè láǹfààní láti ṣiṣẹ́ àgbẹ̀, owó gidi á wọlé sí wa lọ́wọ́. Kódà bá a bá sí nítòsí, a lè ṣe é pé kí wọ́n máa bá wa bójútó. Bẹ́ẹ̀ bá sì láǹfààní àti bójútó fúnra yín déédéé, tó sì jẹ́ pé owó tí ò ga ni lára ò ní wọ́n gbé sílẹ̀ fún àǹfààní gbogbo wa láti lè fi ṣe é, kò ní wọ́n jù fún yín. A sì jọ jàǹfààní. Àsìkò òjò tọ̀tẹ̀ yìí ẹ jẹ́ ṣàmúlò rẹ̀ o. Àsìkò gan rèé tó yẹ ká jẹ̀fà. Ẹ jẹ́ ká pé ìkan nínú àwọn tí ẹ pé wọ́n ti nílẹ̀ síbí láti fi dáko àgbàdo àti ẹ̀gẹ́, kí náà sì láǹfààní láti ṣe nípa pé ẹ lè rẹ́ǹtì ilẹ̀. Ẹ jẹ́ kí n pe ọ̀kan nínú àwọn tí bàbá ẹ jọ ẹ wá sà. Àwọn báyìí wọ́n ti wà lára àwọn tí wọ́n ti jàǹfààní sí orí ọ̀fẹ́ tí Isnad Estate ń gbé kalẹ̀ yìí pé kówó lè máa tún wọlé bẹ́ẹ̀ sí tòsí gan. Ó ní àwọn ìlànà tí wọ́n tọ̀ tẹ́jọ tọ̀ tó sì máa mú owó wọlé fún yín bí tẹ́ ẹ bá wà. Ẹ ṣé, ẹ káàbọ̀, ẹ ṣeun. Máa fẹ́ kí ẹ jẹ́ àwọn tó nílẹ̀ síbí. Bẹ́ẹ̀ni. Bí how many acres lẹ́yìn ní gan? 5 acres ní akànnì ká sáfi dá yín wò náà ká mọ ṣùgbọ́n bó bá ṣe rí. Báwo ló ṣe rí ìjó nira kẹ́ tó dórí ilẹ̀ yìí, kẹ́ tó mọ bí tílẹ̀ yín wà ń gbàdẹ sanwó? Rárá o, tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni a máa ń rò pé báyá wọ́n máa gbà wá ní. Ẹ lè súnmọ́ bí kí ṣùgbọ́n eléyìí lásìkò dórí lẹ́kọ̀ọ́ a rí pé kì í ṣe pé wọ́n ń gbà wá. Mo ti kọ́kọ́ wá bí lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ṣe first plan. Èmi máa ń fẹ́ rí àwọn nǹkan tí mo bá náwó lé lórí pé èyí bá lè supervise tó náwó sí owó ẹ̀ máa wọgbà tù mí. Ṣùgbọ́n nígbà mo débí lákọ̀ọ́kọ́ yẹn mo ní bẹ́ẹ̀ wá ẹni lówó ìtọ́ mi. Bàtà tó wá pè wá lánàá ń sìn pé ìlú wọn ti ṣe second plan káwá wo gbogbo nìkan ni ó kù o àti fẹ́fẹ́ o. A ní kí a tó wá lọ fi rí èmi ń bí. Àwọn yòókù mi náà fẹ́ wá torí mi náà ní èèyàn méjì mi wà. Éka méjì ní tiwọn. Méjì tí wọ́n kà wá lẹ́yìn rántí fẹ́ ṣe ebúgbà pákí àti àgbàdo lèmi kí kán bá mi gbìn. Bóyá mo dáhùn béèrè éka 5 ó ní tí ń bì báyìí. Kọ́sì bá yín gbin pákí àti àgbàdo. Ṣé gbọ́ bẹ́yìn àǹfààní lélẹ́yìn náà fẹ́yìn náà eléyìí yàtọ̀ sí ti wọ́n dẹ̀ ṣàlàyé fún wa, wọ́n ní kò sí ìdààmú Fúlàní ní báyìí. Wọ́n tó Fúlàní oko nǹkan bẹ́yẹn ẹgbẹ́ náà ni. Àwọn kan náà gan tiẹ̀ sanwó tó jẹ́ pé náà ti wá ń wá bí ó tó bẹ̀ ẹ̀kẹta nílé. Tí ìbá màálù àti Fúlàní pàdé ní lágbàgbé báyìí tó ń tèmi lọ́kàn balẹ̀ wípé torí àwọn ọ̀rẹ́ mi kan dákó bì kan wọ́n ṣe náwó sórí ilẹ̀ yẹn tó ọ̀sẹ̀ kan òru kan ní Fúlàní gba ẹran ọbẹ̀ láti pẹ̀lú oko wọn. Ìyẹn jẹ́ kí àyà wọn máa já lákọ̀ọ́kọ́, ṣùgbọ́n báyìí ó dàbọ̀ ni pé ẹ fẹ́ sòótọ́. Pé ẹ ti ṣe ìwádìí àbí ẹ ti ṣe ìwádìí ẹ ti wá rí pé owó tí ẹ máa dá owó sí owó wọn ní Nàìjíríà báyìí. Ẹ ṣé.
ẹ ṣé púpọ̀ o àmọ́ rírì yín ṣé tún mú yàn wá sí pẹ̀lú ògo Ọlọ́run sẹ́yìn náà sì tún rà sí. a máa ṣe sí kí là ń ṣe àti rìtáyà fún mi iṣẹ́ ìjọba kó ká máa àwọn nǹkan bá bá àwọn tó lè bá ṣe kó tó di pé a gbó pátápátá ní lè ṣe nǹkan kan mọ́. ẹ ṣé Ọlọ́run á ràn yín lọ́wọ́ iléeṣẹ́ yóò máa ròkè o. àmín ẹ ṣé wo tán ẹ̀yin yẹn wá bó ṣe jẹ́ nìyẹn èyí náà ti wá lálẹ́ yìí ibi tó yà àwọn ilẹ̀ wá wà ilé tẹ̀sí fẹ́ rent náà ó wà ńlẹ̀ tẹ̀ máa rent tó máa jẹ́ kó rọrùn tẹ́sí máa mú wọlé tẹ́sí máa lówó sí ẹ ṣé púpọ̀. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà Isnad lónìí industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni torí agbóhùnjẹjọba tójó lóòótọ́ torí náà let's build future through real estate. jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o.